Yóò pẹ́ dáadáa kí gbajúgbajà obìnrin ńlá oníṣòwò aṣọ léèsì ní ìpínlẹ̀ Èkó ìyẹn Alhaja Amdalat Aweni Olokuta tí ó gba ayé mọ̀ sí Okutex tí ó gbàgbé ọjọ́ àìkú Sunday ọjọ́ 22 oṣù kẹwàá ọdún tá a wà yìí. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Báwo ni ọjọ́ yìí ṣe ọjọ́ ńlá? Báwo ló jẹ́ ọjọ́ pàtàkì nínú ayé gbajúgbajà obìnrin tí àwọn èèyàn fẹ́ràn dáadáa náà ni pé ọjọ́ yìí ni gbogbo ìlú Ipamesan òkè ìyẹn ní ọ̀tọ̀ Àwórì lọ́dọ̀ àwọn Kìtìgbé. Ọjọ́ náà ni wọ́n fi gbajúgbajà oníṣòwò ńlá náà jẹ oyè Erelu ìlú Ipamesan òkè káàkiri gbogbo ibi làwọn èèyàn pàtàkì láwùjọ, àwọn lọ́balọ́ba, àwọn lẹ́ẹ̀kan, àwọn èèyàn pàtàkì ńláńlá, àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn ni wọ́n wá bá Okutex, ni wọ́n bá ṣàjọyọ̀ Erelu ọ̀hún. Báwọn ọlọ́mọge ṣe wà ńbẹ̀, bẹ́ẹ̀ làwọn àgbàlagbà àwọn náà ò gbẹ́yìn o. Àwọn èèyàn ńláńlá káàkiri ìpínlẹ̀ Èkó àtàgbègbè tó súnmọ́, àwọn ará Ìgbàgbọ́ ò gbẹ́yìn. Gbogbo wọn sọ wípé wọ́n níyàn dáadáa ní Okutex, àwọn gbọ́dọ̀ bá mọ̀mọ́ náà ṣàjọyọ̀ Erelu tó jẹ. Ojú tó náà wà ńbẹ̀. Èyí ni bí ọjọ́ náà ṣe lọ. Ó yẹ Okutex wàláì ẹlẹ́gàn òun ló kù pé ẹ máa bá wa ká lọ. Lóòótọ́ iyọ̀ kí yin rẹ̀ lọ́bẹ̀ ìbùkún tó lè fi hàn joyè ó máa nìkan tán rí wọ́n fi èèyàn tí ò bá ní kìmí tí ò dẹ̀ ń ṣèyàn rí joyè kí lè rò pàtó tán rí bá lè fi sọ pé ẹ̀yin gẹ́lò yẹn tó sí. Àìrí ò mọ oyè ọlọ́run kò yé èmi fúnra rà torí mo wora mi pé mo kéré sí oyè tó gbé fún mi mo dẹ̀ wo pé mi ò tó bẹ́ẹ̀ sí oyè tó gbé fún mi àwọn ọlọ́mọ kan tí wọ́n rí ṣé nǹkan tẹ ẹ̀rù náà nìyẹn tẹ fẹ́ kọ́ kọ́ tẹ́lẹ̀ ìgbà tó ń gbé fún oṣù mẹ́rin yẹn. Mo kọ pé èmi kẹ̀ pé níbi tí àwọn tó jù mí lọ tó ní nǹkan jù mí lọ tó lówó jù mí lọ tó ní gbogbo nǹkan jù mí lọ wà wá wò pé èmi àbí èmi kọ́lẹ̀ sọ ìyá ìjọ wá ní èmi lè sẹ́ pé mo sì fi sílẹ̀ fún mo ṣe bára mi ní Erelu Ipamesan. A rí pé tó bá fi hàn joyè ó máa ń nípa tẹni ẹ máa là níbi yẹn. Kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe láti gbé ìlú lárugẹ? Ọlọ́run ló máa bá mi gbé lárugẹ torí pé kò kéré nínú iṣẹ́ Ọlọ́run ní ṣíṣe. Ọlọ́run ló máa gbé gbogbo tí ọba fẹ́ ìlú náà nílọ síwájú ní rere Ọlọ́run máa bá mi ṣe adẹ́kùnrin lẹ́yìn. Ẹ ṣe wá. Paríparí ìpínlẹ̀ fẹ́ sọ́dọ̀ nípa àṣà nípa ẹ̀rẹ́ fẹ́ nípa ẹ̀sìn tí àṣà tẹ̀sí dára wọn. Àṣà náà dúró, ẹ̀sìn náà dúró. Èèyàn kì í nílé ìyá kó má ní ti bàbá. Islam ò ní sọ pé ká má wàá gba àṣà ìlú torí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn náà ní àṣà tiwọn òun làwa náà tẹ̀lé. Sọ àṣà tiwa kọ́ṣọ̀ tiwa náà délé a gbọ́dọ̀ má ṣe kó má dàbí ìgbéraga. Alhamdulillah mo kí gbogbo àwọn tó bá wọn ṣe wọn kú fẹ́ wọ́n ṣe wá pẹ̀lú Bismillah wọ́n máa padà wọlé pẹ̀lú Alhamdulillah. Èmi náà tí mo lè gba oyè náà àwọn ojúfọmọdé jẹ́ mo máa fi àgbàdo àjẹtọ́ oyè náà mi ní kábàámọ̀ lé lórí àsìkò tí mo jẹ́ màá mọ̀ sí dáadáa nígbà lèmi á lé sí àwọn lèmi á lé sí gbogbo ìbámọ̀ kí n má jẹ́ tèmi ọláwọláwà lápò pátá láàbù
Alhaja Amúdá. Àmúdá láti ìwáyé ń fẹ́ tiẹ̀. Amdalat. Okutex, Amdalat. Kena Abeni Erelu siti. Ọ̀rẹ́ Abeni lọ́dọ̀. Ìyá Mùsùlùmí olú ọmọ òyìnbó aláṣẹ àbídá òjò tí pàkúrọ̀ ọjọ́ ti pẹ́ àwọn eléyìí kí n fowó ṣe lọ́wọ́ ó ti pẹ́ wọ́n tún lọ́wọ́ wọn fi lọ́mọ lọ́wọ́ ájá mi ìbátú lọ́sọ̀ọ́dì o tàbí ọmọ mi ìbátú lọ́sọ̀ọ́dì o aṣọ tó daṣọ lọ ẹ̀wọ̀n tó jọ wà lọ ó ti ṣòro lọ́wọ́ ọjọ́ ti pẹ́ ájá àbídá ó ti ṣòro lọ́wọ́ ọjọ́ ti pẹ́ ájá àbídá. Ó tún padà bọ̀ sábọ̀ ìnáwó ó kàn máa náwó ìrẹ́lú. Owó Erelu Ipamesan, Okutex, Okutex, Okuti, ilé ìpàdé máa ń lò. Ẹjọ́ gbogbo ẹni alágbè gbogbo ẹni oníkiri ìjọba wa mójú sójú ọ̀dọ́ ọmọ náà ló bẹ̀rù gbà náwó ọdún ìbá ọmọ ọ̀sán ọdún àṣà ní
yẹn pé ẹ̀yà ìtì àṣà ni lókù ìnáwó òde àpapọ̀. Ọkọ̀ mọ́nà kò wájà nígbà tí omi ìyá wa. Ojú ọmọ ìnáwó ọmọ ìyàwó lọ́wọ́ ṣùgbọ́n lóògùn ọmọ. Orí ìlú ọlọ́run àbínú wọlé ní méjì. Àmàkà òbí ẹ̀gbọ́n ní àbílíbá. Àmàkà òbí ẹ̀gbọ́n ní àbílíbá. Àgbà àbíbá. Ìgbà wo ló ná? Erelu Ipamesan lọ. Ẹnáwó náírà babalagba. Máa ń fún wọn lówó náírà. Ìlélẹ̀ ìdàgbé lọ. Ẹ má náwó dọ́là fún mi àlọ́. Ilé ìwòsàn ó ṣe. Ìwòsàn ó ṣe. Ọmọ oko ni mi ò lówó mọ̀. Mi ò mọ tó jẹ́ dọ́là. Ẹnáwó náírà fún mi. Náà dé ní kọ́nà náírà fún mi. Okuti, ẹ má náwó dọ́là fún mi, ẹ náwó náírà fún mi, ẹ má fọ́n gbogbo àlà o, òde owó dọ́là lọ. Ẹgbẹ́ olóògùn mẹ́, ogun faṣọ, ogun granite, ọ̀nà kan wọ́jà, akíkú supplier, bẹ́dábẹ́dá lé ìṣẹ̀lẹ̀, ẹ wo ẹyin kan lójú dẹ̀ hàn, ẹ má kówó lé lọ́wọ́, á lọ jábọ̀ fún ẹ̀ síbẹ̀. Obìnrin tó bá ń gbọ́ lórí iṣẹ́, bàbá rábíà, ẹ ti mọ̀ pé ó lówó lọ́wọ́ ní owó gbọ̀ngàn. Ẹ̀jẹ̀ náà lójú àlàó ẹgbẹ́ ọ̀pọ̀ dáadáa. Ogun tì. Ó màmá làbí máa tó máa ń gbó. Erelu Ipamesan màmá lẹ́kọ̀ọ́. Ìyá bọ́ọ̀lù owó màmá Bísílá. Màmá bọ́ọ̀lù owó màmá Bísílá. Ìyá bá rí méjì ọmọ rẹ̀ lọ ní àyàdé. Màmá bàrí sílé. Màmá bàrí báyìí. Bàrí sílé. Ṣàlùsọ pé kò sówó. Owó gbogbo ní ìyọ̀rẹ̀. Owó gbogbo ní ìyọ̀rẹ̀. Ẹ máa wọ́n mọ́ dá olóòkú. Ẹ máa wọ́n mọ́ dá olóòkú. Ẹ máa wọ́n mọ́ dá olóòkú.
Ọba Akínyẹmí Adéníjì Akínyíkàbọ̀ ẹ̀pẹ́ fún wa o èyí táwọn olójú ìrọ̀rùn yóò jẹ́ lágbára tọ́lọ́run yóò máa dọ̀dẹ̀ kò ní kàn pẹ̀lú àwọn olóyè yìí tí ẹ̀jọ̀ wa bí owó tabua I started you kábíyèsí à ń ké bàbá olóyè tuntun Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Ipamesan káfàtà ẹ fi ọmọdé joyè lágbára tọ́lọ́run ẹ fi àgbàló ọ̀dọ́mọdé tó ń ṣe bí àgbàlagbà owó bàbá ẹdúnjọbí bàbá èjì wù mí ẹdúnjọbí ọmọ ẹgbẹ́ ìdílé fe ọkàn ní bàbá èjì ló wọlé tọ̀mú ní lóko orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọmọ kújọ rẹ̀ òbẹ́kìsì kẹsẹ́ lélẹ̀ alákìísà alákìísà tó fi gbà sọ Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ wíníwíní tí jọ ní lójú mo ṣe kábíyèsí o bẹ́ẹ̀ ni kí gbogbo àwọn èèyàn pátápátá ọ̀túnba tí gbogbo ìfẹ́rẹ́ akíyé o àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ààrẹ tí wọ́n tẹ̀lé wá síbi táwọn méjì àti ìdárò ọjọ́ o bẹ́ẹ̀ ni a kí. Bí ètò ṣe lọ àwọn èèyàn wọlé Bàrí máa dé Bàrí ti dé máa bá ròyìn nínú obìnrin tó wà fọ́nbù tó jẹ́ akọrin ọmọ Barrister ọ̀kan ni Ajámọ̀dé náà ò bẹ̀rẹ̀ lágbára tọ́lọ́ òní wọ̀ òní sì láwọ̀ bá ń tọ́jú bàbá olóyè tuntun lórílẹ̀ torí Ọláìdé Ọ̀kadìgbò again on the 14th lẹ́gbàá Alhaji Ṣẹ̀fíàlà o àwọn olórí wa nígbà yẹn lágbára tọ́lọ́ bọ̀bá ọ̀hún tí wọ́n ṣe lè rí lágbára tọ́lọ́ bọ̀bá.
Àwọn onímọ̀ ẹranko àwọn kọ́sítọ́mù wọn.
Ogokila Abisoko Loka Soko Akalesa Oya Takaso Itu Amdalat níjọ yóò lóye ayé mi dàjọ. Ẹni ẹ kọ́ gbẹ́jà yẹn sórí bẹ̀. Kọ́ gbẹ́jà yẹn sórí bẹ̀. Ẹ kọ́ ọ. Ẹ tẹ̀lé. It's a business. Màmá ẹ̀ ti dé o. Ẹ ṣe o, ẹ ṣe mo. Ní sùúrù lọ. Ẹ ṣe o. Má bọ́ ní sùúrù ẹ̀ ọgbọ́n. Ẹ̀rọ dànù sẹ́gbẹ̀ẹ́. Ṣèbíta náà ló yẹ kó ti máa lọ ṣiṣẹ́. Ẹjọ́ rọ̀ ọgbẹ́ kúrò bẹ́ẹ̀ fún àwọn àyíkáyè tó máa ń gbà. Ta ló fẹ́ ra kẹ́? O clean, o láyàyà, o decent, o prudent, o beautiful. Apàṣẹ, ta ló fẹ́ ra kẹ́? Wọ́n á lọ ṣolóṣoló ta, ọjà tó ń tàdà, wọ́n á kí mi apàṣẹ fún kí mi, bàbọ̀. Àṣàbí nìyẹn, ọmọ Bàrúsàtì, ọba ròyìn nínú olórin tí ó rẹ̀yìn láyé Barrister jẹ́ kan. The icon, legend, the founder, Fuji, worldwide. Wa alaikum salatu wa barakatuh. Ó ti ẹ̀jẹ̀ kó ní consider làwọn fi wọnú àgbo eré. Ó ní consider ló fi wá gbé eré. Àmọ́ pẹ̀lú wọn kó àgbo eré, wọ́n change the twins of songs. Ó yàtọ̀ ẹ̀kọ́ tí wọ́n ṣètò mẹ́ta. Ẹ̀sìn àlọ́ ní brọ́dà yìí àlàyé ìṣẹ̀lẹ̀ ìlànà o. Èmi Àṣàbí mi mọ́ dìbò gbogbo ní mo kí o. Wọ́n rí gbé lórí ìkọ́dà owó ẹ̀dùn mi. Aláṣàbí
I didn't picture. Kilo desire. Irú ọmọdé ìbá kí ọkùnrin mẹ́fà mọ́lẹ̀ yóò lù ú. Engineer you are just talking. Bí ẹ̀rọ àgbẹ̀ kí ní abẹ́ àlè. Abẹ́ àlè.
bí ètò yẹn ṣe wọlé ní ìyálòde tiwa tí gbogbo ọ̀tọ̀ káfàtà ni wọ́n wọ ààyè tá a ti sọdún karùn-ún wọ́n ní àpèrè ti baálẹ̀ ọkọ̀ ìpínlẹ̀ sọ́tò ọ̀tà lábẹ́ kábíyèsí sílẹ̀ bàjẹ́ sọ́dá pòfẹ́sọ̀ àtẹ̀kọ̀dé lálẹ́gẹ́ ọ̀pẹ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.